ayé ẹ má ṣàfojú ni ọ́. Ohun ìbàjẹ́ ti pọ̀ nínú ayé ọ́. Ohun àìjírí ti dohun àmúyangàn mọ̀ wí ọ́. Ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ sétí kò fi bì kan ayé ni o. Àìgbọ́ kìlọ̀ ni yóò pọ̀ mọ́dé bó wá ṣàfojú ni ọ́. Ayé ẹ má ṣàfojú ni ọ́. Ohun tẹ́dá ò bá ti mọ̀ ni ò mọ̀ ọ́ láyé mi. Àmọ́ tó bá mọ̀ ara mi kó má ṣàfojú ni ọ́. Èkú wẹ́rẹ́wẹ́rẹ́ ní jẹlé. Ìwẹ̀ dáná ni máa yé gbóná. Ayé wa wo kò ṣẹlẹ̀ rí ọ. Ó ta kọ́kọ́, ó màmá ga ọ. Ṣẹ́run mi bó ṣe ohun ìbàjẹ́ ti pọ̀ nínú ayé ọ. Ohun àìjírí ti dohun àmúyangàn mọ̀ wí ọ. Tani ò mọ àjìrà sákè. Ṣé fóònù ló ń lò? Tani ò mọ àjìrà Bá mi sákè. wojú ẹ̀ ká ló ń pè. Pẹ́sẹ̀ntì gbogbo àwọn mákẹ́tà. Dókítà ni dókítà ni Alájẹ́ ti ààrẹ náà. Sọ pé mo ń bá Bàbá Dami ìgbàgbọ́ fún Alájìrà sákè. sọ tó bá fẹ́. Hello? Hello, sir. Dáàdì Tolú ń drive lọ́wọ́ ni mo ṣe bá wọn gbé o. Okay. One drive. Okay. Ẹ jọ̀ọ́ sà, ẹ bá mi sọ fún wọn wípé àwọn ọmọ wọn méjèèjì wọ́n wà lọ́sibítù níbí báyìí. Àwọn méjèèjì. Bẹ́ẹ̀ni, wọ́n wà lọ́sibítù níbí báyìí. Wọ́n fẹ́ ṣẹ́yún. Yeah, wọ́n fẹ́ ṣẹ́yún. Ta ló sí ẹnìkan wá náà méjèèjì? No, mi ò fi pé ẹnìkankan sí ẹnìkankan wá o. Ó dàbí pé àwọn méjèèjì ló fẹ́ ṣẹ́yún. Àti Tolú àti Tinú náà ni. Yes. Èmi ò dẹ̀ lè ṣe anything. Má kọ́kọ́ sọ fáwọn náà because mo ní láti take consent wọn tó lè ṣe é fáwọn ọmọ wọn. Àwọn méjèèjì kí náà ń ṣẹlẹ̀. Ọ̀rọ̀ ńlá mà ni o, kàyéfì mà ni o. Dókítà ẹ jọ̀ọ́ màá pè yín padà. Ẹ jẹ́ kí n report fún dáàdi wọn náà. Ẹ bá mi sọ fún wọn. Okay sir, nǹkan tí mo ní kí n sọ fún yín náà nì. All right sir. Akínà ló dé sẹ́yìn. Ọ̀rọ̀ ńlá mà ni. Wọ́n ní àti Tolú àti Tinú pé àwọn méjèèjì wá sọ́dọ̀ dókítà nsìn. Ọ̀nà wá sọ́dọ̀ wọn pé wọ́n fẹ́ ṣẹ́yìn. Wọ́n ṣe wá fẹ́ ṣẹ́yìn. Ta ló sinra wọn lọ́nà ẹ̀gbọ́n àtàbúrò? Ó ní àwọn méjèèjì náà ló fẹ́ ṣẹ́yìn. Àwọn méjèèjì ṣe ń láti fẹ́ ṣẹ́yìn àbó ìgbọ́n tí dókítà wí. Nǹkan tó ṣe mí náà ń kà lóṣù. Wọ́n bá mi pé padà ń gbà yẹn ní kó má jẹun lọ ń gbà yẹn. Wọ́n dúró mò ń láti tán padà. A jẹ́ pé ibi ta fẹ́ lọ yìí ò ṣe é lọ mọ́. Àmì ìníjọ́ lọ bá mi wò wá jẹ́ mójú mi débẹ̀. Ọmọ ìyá méjì ń réwèlé mo gbọ́. Hello dókítà, ẹ dá wọn dúró síbẹ̀. A máa bá yín. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán lọ o. Ẹ ṣe. Yeah. Ẹ jọ̀ọ́ sisters, ṣé ẹ ti rò dáadáa nǹkan tẹ̀lé náà fẹ́ ṣe yìí? Doctor, ewu la mọ̀rọ̀ bí ní Ọ̀yọ́. Nígbà tá a kì í ṣọmọ kékeré. Of course àti ronú sí dáadáa. A dẹ̀ ti make up mind wa kó tó dé bá wá sí hospital. Àti ready. Àti pé dókítà kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí? Kí ló dé ṣe fẹ́ ṣe fún wa ni? Torí parí pé good náà la ṣe wá sí báyìí. Tí bá dẹ̀ fẹ́ ká add owó mọ́ owó ta fẹ́ san, of course a máa fi kún náà. Oh my God. Kò kí n ṣe ọ̀rọ̀ owó àbí nǹkan, but èmi kàn ń wò ó pé ṣé ẹ ti decide because èmi máa ṣe o náà dà pé mi ò ní ṣe, but mo ní láti tún béèrè lọ́wọ́ yín, you know. Àti rò dáadáa, a lè ti ready. Tinúadé, tọ̀dọ̀ mi ló máa kọ́kọ́ ṣe o. Ẹ̀fọ́ ni, ẹ̀yin kọ́ láǹtì ni. Ẹ wo jàre dókítà, tọ̀dọ̀ mi lè máa kọ́kọ́ ṣe. No, ẹ má worry. Ṣé mọ nǹkan tó ṣẹlẹ̀, ẹ̀yin méjèèjì náà ni màá ṣe fún, you know. Ẹ̀yin méjèèjì lè máa wà okay. But wọ́n ti ń set room tó máa fi ṣe fún ẹ̀kọ́ fún mi ní little time. Ẹ̀yin méjèèjì máa tẹ̀sí.
máa dùn wá sá. So. Ẹ káàbọ̀ sá. Hello, doctor. So, ìyẹn kò tọ́ ni tí doctor sọ. Tolú lọ pẹ́. Tinú Adé. Ṣé lóòótọ́ lẹ fẹ́ ṣẹ́yìn? Mo lójú èdè sọ̀rọ̀. Bí kúkúrú ò bá tiẹ̀ mọ́, èwo ni ti wọ Tolú àgbàlagbà. Ó rí pé inú ẹ̀ bu òórùn sá. À ń torí àjà ọjà. Ó ní ta ló ń jà lẹ́ńkùlé òun. Ẹ wọ ọmọ táwa ń gbèjà nítorí Ọlọ́run. Ọkọ ẹ ó ń nù ẹ lénìí, ó ń nù ẹ lọ́la, ó ń gbá ẹ lójú, ó ń ṣe gbogbo ẹ̀. Àwa dá sí kó lè mọ iye obìnrin kó má máa fìyà jẹ ẹ́ mọ́. Ṣé bí yẹn la ṣe ní kẹ́ fúnra yín láyè oṣù kan? Bóyá tó bá wà nílé bàbá ẹ̀ tóun náà wà láyé ẹ̀ tí ò bá rí ẹ láàrin oṣù kan bóyá á mọ iye ẹ. Ó wá gbọ́nà àlùmọ̀kọ́rọ́ yìí ó gbẹ burú ó tún padà lọ bọ́kọ ẹ̀ láì ṣàjá. O ò lè ṣe láì rọ́kùnrin ni. Ṣé oṣù kan ta ní kọ́kọ́ ẹ̀ fún ẹ láyè yẹn ó ti pọ̀ ju ẹ lọ? Ó wá gbẹ̀yìn ó wá lọ lóyún àṣírí wá tú àbí òtú? Àṣírí tú àbí òtú? Ká má bàa mọ̀ ipò gbẹ̀yìn lọ bọ́kọ ẹ̀. Ó wá dọ́dọ̀ dókítà ó fẹ́ ṣẹ́yìn. Tó bá ṣe tí nǹkan mi ìṣẹ̀lẹ̀ ńkọ́? Ṣé bọ́kọ ẹ̀ náà ló ní fún? Àbí ẹ̀ wá gbà mí? O lè dáhùn. Ṣé etí yín di ẹ̀gbọ́n ni? Ẹ̀dẹ̀ dáhùn tán bí léèrè. Dáàdì Tolú ẹ̀yin lẹ̀ ń fún wọn láyé jẹ o. Ẹ̀yin lẹ̀ ń mú mi lọ́wọ́ dání fáwọn kinní burúkú yìí. Tí n bá bọ̀ yìí, má jẹ yín tútù. Ṣé ẹ rí èsì sí ọ̀rọ̀ tí wọ́n yìí ni? Lẹ́nu ẹ lọ́wọ́. Ẹ̀fún ni àbẹ́ẹ̀dì. Ẹ̀yin Tolú gbọ́ mi náà. Ṣé ọkọ tiẹ̀ ò mọ̀ sí oyún tó ní ni? Ọkọ ẹ̀ ò mọ̀ sí. Ó dà mo ti gbọ́ tiẹ̀. Adójú ti ní ọmọ. Ẹ jọ ẹ ní sùúrù o, mo ti gbọ́ tiẹ̀ o. Bí gígùn ò bá gbọ́n ẹja bẹ̀rẹ̀ lọ́wọ́ kúkúrú. Ìwọ àbúrò, àwọn ẹbí ọkọ ẹ ti wá mọ̀ wá. A ti mọ àwọn ẹbí ọkọ ẹ. A mà ti dájọ́ ìyàwó sọ́nà. Gbogbo èyí tó kù tó fi máa ṣèyàwó lọ́lé ọkọ kò doṣù méjì lọ́mọ́. Ìwọ tún wá lóyún. Ṣé ọkọ tó fẹ́ fẹ́ ló ní kí wọ́n lọ ṣẹ́ ni àbí báwo? Àbúrò ẹnìkan tó sọ fún ẹ níta pé téèyàn bá lóyún èèyàn ń ṣèyàwó àbẹ́yàn kì í foyún ṣèyàwó tó fi fẹ́ lọ ṣẹ́. Ṣó yẹ kí wọ́n náà tún lọ ṣẹ́yún? Rárá sà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí ni ìtumọ̀ rárá sà? Kò yé mi o. Rárá sà, ọkọ ẹ̀kọ́ ló ní o lọ ṣẹ́. Kí ló wá dé tó fẹ́ lọ ṣẹ́? Ní ìmọ̀ ẹ̀rọ tó lóyún sà ọkọ mi kọ́ ló lóyún. Kò ń ṣàfẹ́sọ́nà ẹ̀ ló tún lóyún. Ọkọ ẹ̀kọ́ ló lóyún. Inú ń bí mi. Inú dẹ̀ ń bí mi. Inú dẹ̀ ń bí mi. Tí n bá ní bínú ṣe ń bí mi tó kí n sọ̀rọ̀ àbí kí n ṣe nǹkan kan. Tí n bá. A fi sùúrù. Sọ́nù làwọn ọmọdé wọ̀nyí. Ẹ wo mi. Between now and the next 24 hours tí ẹ bá jẹ́wọ́ ẹni tó fún yín lóyún, I repeat, tí ẹ bá sọ ẹni tó fún yín lóyún, màá ṣépè fún yín ẹ̀wọ́ gbé lọ. Èmi mo sọ bẹ́ẹ̀. Ẹ tí rẹ kò sùn, èmi fẹ́ bí ibo lẹ ti gbé kí n gbé wa. Ayé wa gbọ́ kò sí kan. Ọmọ ìyá méjì lẹ́kọ̀ọ́. Wọ́n lóyún o mẹ́ni tó fún wọn lóyún o. Ṣó ṣe gbọ́n sétí ẹ̀ kó ta kókó gidi gan. Kò yé mi o. Ọ̀rọ̀ yìí ní ìjìkọ̀ dàbí erémọdé lójú mi ni. Tolúlọpẹ́, ṣé wọ́n ti pọ̀ sọ fún mi pé last month ó ní inú ẹ̀ ń dùn bí ẹ̀yin méjèèjì ṣe gba òmìnira. Ó tún sọ fún mi pé
ọlọ́mọ kan kúrò ní Kilobi same day yẹn lọ́rọ̀ sọ fún mi pé Mr. Johnson kan máa ń wọ ìwà tí wọn náà dẹ̀ máa ń wà lọ. Dọ́lápọ̀. ṣé mo parọ́ ni àbí mo parọ́ ni àǹtí ẹgbọ́n wọn lẹ sọ fún wọn pé ẹ̀yin àti ọkọ yín ò ṣe nǹkan kan papọ̀ rí. bẹ́ẹ̀ ni mi ìparọ́ èmi àti òṣè kankan rí àtijọ́ agree pé ó di alẹ́ ọjọ́ wedding wa ká tó jọ ṣe nǹkan kan. mo dáràn dúró sórí tó bá ń pe ajá lọ́bọ̀ fún mọ́mí àti dáàdì èmi ò ní gbà lọ́wọ́ ẹ̀ ó mọ̀ àmì ò ní gbà sórí gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ láti jọjọ́ ni mo máa ń believe ẹ̀ bọ̀ sórí ètò sọ ẹ̀ irọ́ ni nǹkan tó ń tẹ̀ láti sọ fún mi ni pé bó ṣe wà yìí wọn ò tí ì jábàálẹ̀ ẹ̀. Hello Fẹ́mi. Báwo ni? Ọ̀la báwo? Ṣé bí Friday ni Mr. Sulaiman sọ fún wa pé ó máa fún wa ní test. Ó jẹ́ tó wá jọ̀la. Kí ló máa ń ṣe Mr. Sulaiman báyìí? Kí ló máa ń ṣe wọ́n tó máa ń ṣe báyìí? Kò dáná ọ̀hún. Ìwọ náà gbọ́ bóyá sọ̀rọ̀ Fẹ́mi. Mi ní choice. Mo ní láti jíde láàárọ̀ la nìyẹn. Ó yẹ kó mọ̀ pé èèyàn gbọ́dọ̀ má ṣe test ẹ̀ tí yóò bá ṣe bẹ́ẹ̀ yẹn extra yẹn ni ó mọ̀ ti gbọ́ màmá jíbọ̀ láàárọ̀ lọ ti gbọ́ ó ṣe ọ̀rẹ́ máa yan lọ́la ṣùgbọ́n ti kára dà. ọmọ kẹrin ó disappoint me díẹ̀. Ó disappoint mi. Ó dẹ̀ mọ̀ pé mo fẹ́ràn ẹ, mi ò rí ẹ bí àná, mi ò rí ẹ bí ọkọ ọmọ mi, mo mú ẹ bí ọmọ mi. Ẹ ṣó wá yẹ kí ẹ máa fi orí àwa àgbàlagbà méjì bára wọn, ẹ̀yin ọmọ yìí. Listen, wo ayé ń ṣerú ẹ̀. Kò sí ní tó burú tíyàwó ẹ bá ti sú ẹ tó ready àti fẹ́ mọ́, ó better kó come straight. Jòkè máa preamble, let me tell you something. Ìjọ rántí pé ẹ̀yin méjèèjì lẹ ríra yín lẹ fẹ́ra yín. Ìgbà tẹ́ fẹ́ra yín tán lèmi tó mọ àwọn ẹbí ẹ níwọ náà tó mọ àwọn ẹbí ẹ èmi àtàwọn parents ti yẹn adẹ ti dọ̀rẹ́ kí inú dé tẹ tún fẹ́ díjà alẹ́ láàrin wa. ẹ sà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ sà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá mo love ìyàwó mi gan èṣù lágbára kò ní gbàlà lóòótọ́ àmọ́ ṣe rí ìjà ìgbà tí tẹ ti parí ẹ̀ fún wa ẹlẹ́bi ti mọ ẹ̀bi ẹ̀ lẹ́bi èmi ti mọ ẹ̀bi mi lẹ́bi ìyàwó mi náà ti mọ ẹ̀bi ẹ̀ lẹ́bi oṣù kan tẹ fún wa yẹn sà ṣe ló dàbí 20 ọdún mi lè fọ̀rọ̀ ìyàwó mi ṣeré mi lókè mi lẹ́yìn ọ̀run mi lẹ́mi lómi ju ìyàwó mi lọ sà. lóòótọ́ bẹ́ẹ̀ ni sà. o fẹ́ràn ìyàwó ẹ̀ dénú. gidi gan sà. nígbà tó wá rí bẹ́ẹ̀ tó mọ̀ pé o fẹ́ràn ẹ̀ irú eléyìí ò ṣẹlẹ̀ rí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni lóòótọ́ àníkẹ́ fúnra yín gap oṣù kan ẹ̀dẹ̀ tó wá lọ pàdé ara yín lẹ́yìn kí ló dé nígbà tó ẹ tó wá fúnra yín lóyún kí ló dé tó ní kó máa lọ ṣẹ́yún. oyún sà. ìyàwó mi ò lóyún sà. má sọ bẹ́ẹ̀ fún mi kò ṣe wá ní lóyún nígbà tẹ súnmọ́ra yín ṣe é mọ̀ pé ó máa doyún ni àbò fẹ́ sọ fún mi pé ẹ súnmọ́ra yín láàrin oṣù kan tá fún yín. kò sí nǹkan tó jọ sà á súnmọ́ra wa. ọmọ Kẹ́hìndé bí n ṣe fẹ́ràn ẹ tó má fi rọ́kun òun parọ́ tẹ́lẹ̀ ìyàwó ẹ̀ ń parọ́ fún mi ìwọ náà tó ń parọ́ fún mi ṣé ẹ fẹ́ dà mí lórí irú ni. ẹ jẹ́ n yọjú sí sà. ọ̀dà ọ̀rọ̀ ẹ ti yé mi ẹni tó kù fún ẹ ń bàbá ni màá ránṣẹ́ sí mo rò pọ́ ọmọlúàbí pé kí n pè ẹ́ ọkùnrin sọ́kùnrin láàrin èmi àti ẹni wọ bí ó dàbí mi ò fún yín lóṣù kan mọ́ lọ bá yàwó ẹ nù lé kẹjọ sọ tó bá máa mú yàwó ẹ lọ lálẹ́ yìí mo ti ṣe tán bísímìlà ẹ dìde kó lọ rí ẹ lọ ríra yín kọjá lọ jàre. bọ́ sà ṣé oyún yẹn ni kò yé mi sà. oyún wo ni ò yé ẹ mo ní ẹ lọ ríra yín kó máa mú yàwó ẹ lọ lẹ́nìí. eré orí igi àṣekù ọmọ ẹdún èmi náà ń gà èmi tó jẹ́ pé rìn mòjé ẹ wá ń twist àwa ẹ ríra yín kò lóyún kò ṣe ṣáà lọ yọjú sí kẹjọ sọ.
ẹkún wo ló ń sun? Ẹkún wo ló ń sun? Èmi ò rí sí gbogbo ẹkún tó ń sun yìí o. Nǹkan tí mo bí ẹni kò dá mi lóhùn. Tinú, báwo lọ̀rọ̀ oyún ṣe jẹ́? Ṣàlàyé fún mi náà, mi láìkí gbogbo bó ṣe ń ṣe yìí. Mi ìbílíìfù nígbà tí mo kọ́kọ́ gbọ́, tó rẹ̀ mo ṣe ní kó wá confront ẹ kí n béèrè lọ́wọ́ ẹ gangan. Ṣé o kì í ṣe virgin mọ́ ni? Lóòótọ́ ni. Lóòótọ́ ni kí ni? Tinú, máa ń fàwàdà ṣe yẹ̀yẹ́ o. Má fàwàdà ṣe yẹ̀yẹ́ o. O ti gbà nípa ti mọ́jọ́ wedding ni. A ti mú date àti invite àwọn èèyàn. Báwo ló ṣe fẹ́ kí n ṣe ṣàlàyé fáwọn èèyàn? Mi mọ bó ṣe ṣẹlẹ̀, mi lè ṣàlàyé, mi lè sọ pé kan báyìí ni mi mọ bẹ́ẹ̀, mi mọ kò yé mi náà. Ṣé bíbí ni ẹ ni ó dé ń sọ̀rọ̀ báyìí? Ó dé ń sọ̀rọ̀ bí pé ọmọ ọwọ́ ni ẹ, ó sọ pé òun mọ bó ṣe lè máa. Oh my God, ó ti fọ́kàn. Ọmọ ìyá méjì lẹ́ẹ̀kan náà o. Wọ́n lóyún wọn ò mẹ́ni tó fún wọn lóyún. Kí ló ń sọ tí ò dé yìí? Àlàyé wo ló ń ṣe fún mi tí ò dé yìí? Kí ló ń sọ? Mo kó bẹ́ẹ̀ bí mi wá, mo ní kó wá bẹ̀, èmi náà fúnra mi, mo bẹ̀ ẹ́. So, ó fẹ́ sọ fún mi pé ọkùnrin mi láṣọ jù mí lọ. Definitely, ó ti ń ṣe ìranù yìí nígbà tájọ wà nìyẹn. Mi ò ṣe ìranù ọkọ mi kì í ṣòdìranù, Ọlọ́run bá rí inú mi. Láti ìjọ́ tí ìgbà tẹ́ ti ń fẹ́ra wa, ọkùnrin mi ò gorí mi mọ bí ọ̀rọ̀ yìí ṣe dé mi lè ṣàlàyé ẹ̀ ni. Ọkùnrin mi ò gorí ẹ̀ ṣé nǹkan ọjọ́ máa ṣe àméjì láti gbà ó sígbà o olórí burúkú ọkùnrin wo ló tiẹ̀ fún ẹ lóyún náà ṣé mo pé nínú bí mi ṣé mo pé tó máa ń ṣe tó máa ń fa ìbínú rẹ̀ ó dàbí kí n fún ẹ búlò kí n pa inú ilé onílé mu wà mo lè ṣe é lè ṣe. Oh my God, ẹ̀mí bá mi Tolú. A máa ń pọ̀rọ̀ ẹ lówẹ̀ ó ń larọ ni ṣé ni gbogbo ẹ̀ kàn ṣe mí bí àlá àbí nǹkan kan ṣẹlẹ̀ láàrin èmi àti Johnson lọ́jọ́ tó parí ìjà fún wa. Tolúlọpẹ́, tó o bá gbàgbé, we had a unique relationship. The love existing between me and you ngbà yẹn ó ní agbára gan ni kí Kẹ́hìndé jákujáku yẹn kó tó wá gbà ẹ̀ lọ lọ́wọ́ mi. I won't take that from you. Má pe ọkọ mi ní èèyàn jákujáku. Ṣé ti bá mi ìfọkọ mi táyàn mi ò dẹ̀ fi tàfàlà níwájú ẹ̀. Ṣé bí wọn lọ gbóúnjẹ alẹ́ fún olóńgbò jẹ? Nígbà tó ní wúrà lọ́wọ́ tó wá ń wá pàǹdà kiri. Oh, appreciate me now. Oh, appreciate me nígbà yẹn. Ṣé báwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣù àwọn ọmọ oníranù ló ń sáré tẹ̀lé kiri? Èmi dẹ̀ tẹ̀lé ẹni tó ráyè tèmi, mo dẹ̀ tẹ̀lé lọ. So what are you telling me? Ṣùgbọ́n náà dẹ̀ ni wàá fi ẹlọ́kàn balẹ̀ tó sọ ẹ́ di bàrà tó ń lù ẹ́ lójoojúmọ́. Mi ò lè fi ọwọ́ kan ìyàwó mi táyé máa fi parẹ́. Ọkọ tèmi ò nà mí lójoojúmọ́. Ṣé ti gbọ́? Kò sí bí misunderstanding ò ṣe ní wáyé láàrin ọkùnrin àtobìnrin. Tó bá jẹ́ pé ìwọ náà ni mo fẹ́, a máa jà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Arẹ́ má jà kọ́ ò sí. Kéèyàn jà, kéèyàn dẹ̀ parí ẹ̀, ò ní ìyá ọmọlúàbí. So má fi yẹn ṣe excuse. Ó dà, sórí, báwo wà ní báyìí? Nǹkan tèmi fẹ́ sọ ni pé, sórí ìjà tẹ́ ìjà yẹn, àdúrà tèmi ló gbà. Màálù tó yọ kéni, ìdùnnú alápatà, jẹ́ ká continue ìfẹ́ wa. Ọmọ bíbí ò ń ṣàrùn lọ́dọ̀ tèmi. It's even a plus. I appreciate that. Ká continue níbo? Yes. I'm sorry, that's not possible. Ṣé ti gbọ́? Má tiẹ̀ gbé yẹn gbá rárá àti rárá. Kò lè work. Sórí, èmi àti ọkọ mi tá jà, Ọlọ́run ti ṣe àti parí ẹ̀. Ó ti kó àwọn ẹbí ẹ̀ wá bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí mi lẹ́nu. A dẹ̀ ti parí ìjà yẹn, wọ́n ti bá wa parí ẹ̀. Láàrin oṣù méjì sísìn máa padà sílé ọkọ mi. So gbogbo eléyìí tó ń sọ yìí kò lè work. Tolú, gbogbo yìí ò nífẹ̀ẹ́, kò nífẹ̀ẹ́ bíi tèmi. I love you so much and you know that. Wọ́n Johnson, ó dàbẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀ ó ti fẹ́ máa pọ̀jù fún láìfù mi. Ṣé ti gbọ́? Eléyìí tó sọ náà ó ti tó. Ṣé ti yẹ? Ó dàrú. Tolú. Mi ò fún láyè lọ́jọ́ yẹn náà débi pé ó máa ráyè tú mi láṣọ wọ̀. Because èmi kò tiẹ̀ ń rò mí.
láàárọ̀ ọjọ́ yẹn mo wọnú yàrá ìwà o ọjọ́ yẹn ni mo lọ sí wedding ọ̀rẹ́ mi tí mo ṣẹ̀dí láti pàtí yẹn àbí ṣé nǹkan kan ṣẹlẹ̀ láàrin èmi méjèèjì ni. ṣé nǹkan kan ṣẹlẹ̀ ṣáájú rántí. Kí ló ń ṣe ń bí báyìí? Kí ni mo ṣe ń bí? Wọ́n ni mo wá wà. Èmi ló wá wọnú bedroom wá mi wá. Kí ló dé o lè jókòó sí living room ni? Well, mo wo living room, mo look around the house, mi rí ẹ. Mo kàn guess pé you should be in the bedroom. So I'm here. Josie, báwo ló máa ń sọ̀rọ̀ báyìí? Báwo ló máa ń sọ̀rọ̀ tó máa ń rún yàn ọ́nú? Báwo ló máa ń ṣe àwọn nǹkan tó máa ń bíyàn ọ́nú báyìí torí Ọlọ́run? O look around the house. Ilé onílé. O dẹ̀ ń bọ̀ nínú bedroom. Jọ torí Ọlọ́run tó bá jẹ́ pé èmi àti ọkọ mi la wà níbí báyìí kọ́. Ṣé bó ṣe máa wọlé bí olè lóru náà rè? Àbí tó bá jẹ́ pé mọ́mí àti dádì wà lẹ́kọ́? So bọ́ síta. Ṣó ti yẹ? Lọ jókòó dé mi living room. It's okay. Mo kàn yóò máa nílá káyọ̀. Ṣé kò ṣe pé nǹkan ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ṣá? Nǹkan kan ò ṣẹlẹ̀ because mo rántí wípé ìgbà tí mo fẹ́ múra láàárọ̀ ọjọ́ yẹn mo ní kó jáde kúrò nínú yàrá lè jáde ìwọ dẹ̀ tiẹ̀ ṣe ń sùn gbà yẹn nǹkan kan ò ṣẹlẹ̀ láàrin wa. Sísá mi wọ́n lọ ìrònú ẹ̀ tí wò láwa ní ìbáyìí. ìwẹ̀ dáná ní máa yé gbóná ayé wa wo kò ṣẹlẹ̀ rí ó ta kọ́kọ́ ó màmá ga ọ́ ṣẹ̀rùn mi bó ṣe ń lọ. Mọ́mì, ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe sọ yẹn mi ìṣá lè máa wò kí nǹkan yín bàjẹ́. Ó lè máa wò mí báyìí kí nǹkan mi bàjẹ́ eléyìí tó wá ń bàjẹ́ lọ báyìí ṣé mi fúnra mi ni mò ń bàjẹ́ mo béèrè wò èèyàn tí ò lè bá nǹkan mi jẹ́ ẹni bá ní kó òun bá nǹkan mi jẹ́ báyìí tó nítọ̀hún ló máa bàjẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ torí ẹ̀yin ọmọ lórí burúkú ẹni tẹ́ máa pin lẹ́mìí lẹ́ ń wá o ẹni tẹ́ máa pin lẹ́mìí lẹ́ ń wá o kó máa jọ lápá búrò mi wà mí mo mọ ohun tó yẹ kí n ṣe fún ẹ kò kó sí kó ọdún bí báyìí. àwọn ọmọ rádaràda àwọn àbí ìpàbẹ ọmọ jàre àbúrò mi má bínú torí Ọlọ́run má bínú àwọn ọmọ yìí wọ́n máa sọ̀rọ̀ dó lórí burúkú o. mi ò bínú sísítà mi Ọlọ́run má ṣe gbogbo wọn lólórí burúkú. ní bá mi kí ló ń ṣẹlẹ̀. Sister, there is fire on the mountain. Ọlọ́run ní jẹ́ kárí yìí. ṣé ra àwọn ọmọ méjèèjì yìí ò fi mí lọ́kàn balẹ̀. àwọn ọmọ ìwọ nú àwọn ọmọ ṣé bí ọ̀rọ̀ Tolú ló gbé sígbà àyà tẹ́lẹ̀ tó lóun àtọkọ ẹ̀ ń jàjàjàjà ó dẹ̀ ṣàlàyé fún mi pé ẹ ti parí ẹ̀ kí ló tún dé. nítòótọ́ Tolú àtọkọ ẹ̀ ti parí ìjà àmọ́ nísìnyí Tolú àtàbúrò ẹ̀ náà tún kó bọ̀wọ́bọ̀wọ́ bọ̀ mí lọ́wọ́ kí ni ká ti gbọ́ etí wo ló ń bá mi gbọ́rú ẹ̀ ẹnu wo tẹ́ mo fẹ́ fi ṣàlàyé ipò ọmọ ìyá méjì rewele Tolú àtàbúrò ẹ̀ lóyún papọ̀ sígbà kan náà àwọn méjèèjì wọn ò rojọ́ ọ̀kúnlẹ̀ wọn ò rojọ́ tí mo bí wọn wọ́n kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọ́n wá lọ lé dókítà páwọn fẹ́ ṣẹ́yìn ọpẹ́lọpẹ́ dókítà tó tà wá lólobó ǹjẹ́ kí ni ìdí ẹ̀ kí lẹ rí tẹ́ fi wò pé ṣíṣẹ́ lóyún dẹ́kan lára ẹ̀yin méjèèjì láì ṣe ìkókó wọn láwọn ò mẹ́ni tó lóyún. ṣé yẹn lọ̀rọ̀ wo ìyá Tolú kékeré lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ìtì ọ̀gẹ̀dẹ̀dẹ̀ ní pẹ̀lú kó tó nǹkan tí wọ́n ń yọ àdá bẹ́ẹ̀ àwọn méjì lóyún papọ̀ nígbà tó ń ṣe kankan náà ló fún wọn lóyún wọn ò dẹ̀ ń ṣèbejì
débi pé bóyá ohun tójú òrìrì kan la rírí kọ́ lọ́mọkọ wà ní báyìí. sista ohun tó ń gbomi jẹ lójú mi. ohun ẹ̀ kò ké ni ohun ẹ̀ kò ké ni ohun ẹ̀ kò ké nítorí mo ti sọ fún ẹ pé yé gbẹ́ mi sókè ṣọ́ra mo dẹ̀ ń sọ fún ẹ ẹni tó lè ṣe hiv àti ẹni tó lọ pàtẹ́sọ́ máa lo oògùn dọ́jọ́ kú ni ẹgbẹ́ mo ń sọ fún ẹ kó fi sùúrù sí i ọ̀rọ̀ àwọn ọmọ yóò ṣọ̀rọ̀ tó lé bẹ́ẹ̀mi àti wọn ṣe wà yẹn lọ́rọ̀ mi báyìí ni wọn máa bá wọn sọ̀rọ̀ wọn ṣe ní mẹ́ńtán fún tọ́tán lóyún fún wọn á mẹ́ńtán ló lóyún fún èyí Tolú ó lọ́kọ tiẹ̀ èyí àbúrò ó láfẹsọ́nà tó ń fẹ́ nígbà tó yóò kì í ṣe májèkì tó fẹ́ fò látọ̀run wá sáyé wọn lẹ́ńtán ló lóyún fún ṣùgbọ́n wọn lẹ́ńtán lóyún fún kó fi rẹ̀ lọ́kàn balẹ̀. ẹ wò mí ràn mí ṣé ẹ pé mi ìkúrọ fún yín báwọn ọlọ́tún dúró tó ń wò bí olóńdó yìí ẹ̀ẹ́dẹ̀ ṣàánú mi kọ́ wọ́n lè ṣàánú mi. Tolú lọ́pẹ́ sínú àlè ẹ̀jọ́ Ọlọ́run ni mo fi bẹ̀ yín ẹ má dojú tì mí níbi tí mo wà yìí o nígbà tí màmá yín ru ẹjọ́ yìí fún mi èmi ti gbẹ̀rì yín jẹ́ mo ní tẹ bá fojú kàn mí báyìí gbogbo tó wà nínú ilé máa pọ̀ síta talent tó fún yín lóyún kí ló dé Anita ló fún yín lóyún ṣé bí ìwọ Tolú yìí nígbà tó wà nínú ilé ọkọ ẹ gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ níbẹ̀ pátá o máa ń sọ fún mi ní tó máa ní o fẹ́ kí mọ́mí ẹ gbọ́ mo ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ wò mọ́mí gold gbogbo bẹ ṣe ń wí látàárọ̀ ni mò ń gbọ́ lókè ẹ fi wọ́n sílẹ̀ kó má fọ̀hún kó joyè alẹ́ kó má fọ̀hún. ẹ̀yin náà ní gbọ́ èmi gan ò ní gbà tẹ bá náà ní wọ̀n kún mi ò ní gbà láàbọ̀ ṣe mọ̀ pé mo ti kọ́ fún yín 24 hours kan mo dárí jìyàn àwọn èèyàn bẹ̀bẹ̀ èmi ń jáde lọ nísìnyí ẹ̀yin ni mo rí o mo fẹ́ múra ni ṣe rí ẹjẹ ń jáde lọ èyí tó da jù ń bẹ̀ ni pé kẹ bá jẹ́ ń padà bá yín nínú ilé tí n bá padà bá yín nínú ilé yìí mi ò mọ tó lè ṣẹlẹ̀. ẹjọ ẹ má bínú. ẹ̀yin ẹ má sọ sí i ẹ wò mí èṣù tẹ́lẹ̀ rírí ẹ wá dá èṣù mọ́. ẹ wo ẹ má bínú ẹ ní sùúrù. màá ṣe yín ní ìpínlẹ̀ bí kò mọ̀ bí yín. ẹ jẹ́ wá bẹ ẹ wọ̀nyí tó ń bò ní ẹgbẹ́ èṣù yìí ẹ lókè ní ìlẹ́yìn ọ̀hún. ẹ jẹ́ bébíà ṣé bébíà lẹ jẹ́ ni. ẹ wò mí ẹ má jẹ́ ẹ má tó ṣẹlẹ̀ yìí kì í má fi súre fún mi. ẹ ní sùúrù. máa fi ojú gídẹ ìgbàjáde máa fi súre fún mi. ní sùúrù wọn kó tiẹ̀ dé nìyẹn o kó tiẹ̀ dé bó bá ti mí báyìí hypertension ló mì ṣó mọ̀ ni. mo mọ nǹkan tẹ fẹ́ ṣé kí mọ́mí yín kúrò mi báyìí kẹlẹ̀ sùn tọ́fẹ́ mi ìyá tìǹbù. ẹ wá o kẹjá wọlé ìwọ̀n tó wà lẹ́yìn bí bẹ́ẹ̀ kọ́ máa bọ̀dà sí òṣìpè fún yín. ṣùgbọ́n kinní kan ló máa rẹ́yìn máa bá mi nìṣó kinní kan ló máa rẹ́yìn tẹ́ bá bọ̀ yìí bóyá kẹ́ finú lé ilẹ̀ fún bóyá kẹ́ mi finú lé ilẹ̀ fún yín ikọ̀ àṣẹ. ọ̀nì kú ní ọkọ ẹ fẹ́ láti kékeré ní ẹ̀ẹ́dẹ̀jọ́ máa lóra ayé gbọ́ báyìí kùtàkùtà ní lágbára Ọlọ́run àwọn náà sọ ohun tó ń ṣẹlẹ̀ wọ́n mi ti gòkè báyìí tàlẹ́ tó fún yín lọ́wọ́ ẹ má tẹ́wọ́ ó máa ma jẹ́ nǹkan tó jẹ́ ẹ̀dùn ọkàn mi ṣé ẹ fẹ́ sọ pé oyún fò láti òkè wá sísàlẹ̀ ni ó kọ́ fò mọ́ yín nínú ipò ni kí ló dé. mo pè ọ́ sí àjọ tó nírònú ni mo pè ọ́ fún. àjẹ wo ló fẹ́ nírònú tó ló ti di pé mo lọ lóúnjẹ wọ́n ṣàjẹ́ sí lórí yá sí oúnjẹ tán náà wá fún ẹ lóúnjẹ. wo ara mi rírí mo rírí olóògbé látẹ̀. kí ni. sóòótọ́ ni tètè mi gbọ́pọ̀ ń ṣẹlẹ̀ nulẹ̀ ṣàlàyé fún mi yẹn pọ́nyẹ́rì wo ló ń lọ́nu lé náà. wo yóò pọ́nyẹ́rì gbáà ni láti ọjọ́ tèmi ti dé inú ilé ayé yìí èmi ò rí ibi tọ́mọ ìyá méjì ti ń lóyún pọ̀ lẹ́ẹ̀kan náà rí gbogbo ti wá tó gọlọtọ gọlọtọ kọ wá láwọn ò mẹ́ni tó fáwọn lóyún mi gbọ́ rí. wọ́n lóyún wọn ò mẹ́ni tó fún ẹ lóyún láìsí sàgbákò bàdó. kọ́lọ̀ ṣọ́ wa lólógun bàdó òde ni o. ọ̀rọ̀ náà ní bá nú ni ọmọ ìyá méjì lóyún lẹ́ẹ̀kan náà wọn ò lè sọ ẹni tó fún ẹ lóyún
ó ní bánú ni mo fura sẹ́nìkan mo fura sẹ́nìkan. ta ló fẹ́ fura sí kò sáwọn tó fẹ́ fún wọn lóyún jà wọ́n kọ́ wọn náà lọ ta ló fẹ́ fún wọn lóyún. ọ̀gá kí ló dé tó kọ́ mọ́ kó bá mi kí ló ṣe èwo ni gbẹ́ èwo ni ọ̀gá. ìyàwó baálẹ̀ ńlá ó lálùbáríkà ni omi ò bẹ́ẹ̀ sọ pé ó lájẹ́ o jọ̀ nítorí ọlọ́run má kó bá mi o obìnrin mọ̀mọ́ tó máa jọ́ àmọ́ wọ ọkùnrin tó bá ti jẹun báyìí bẹ́ẹ̀ yẹ kó tán. ó sì ń bẹ̀ ó sì àwọn àbẹ̀ bó ṣe ń rìn sí lọ business for some taken by force. sí ọ àmọ́ bóun náà ṣe ní fún ẹ lóyún ní n kò yẹ pé ṣòkòtò pé náà mọ̀ wọ̀ kiri àdúgbò ó sì ẹ̀ dé yìí násánásán ara yóò pàkéjì gbogbo kálẹ̀mí gan ráǹfààní ni nbà gan ní àfíjì. ẹ kí ni gbogbo pálapàla yìí àmọ́ síbẹ̀síbẹ̀ sórí bíbẹ́ lóògùn orí fífọ́ ni kò yẹ ká tàn dálé dá ọmọ yẹn jáde tílé bàbá ẹ lóògùn yẹn. ẹ̀wọ̀n tó ń tómi jẹ́ ni mo ṣe ń bẹ̀ kó jẹ́ kí àwọn ọmọ yẹn tiẹ̀ sùn mọ́jú nínú ilé ó ṣe wọ́n bíi pé kì í ṣòwò ni mo bí wọn fún ni àfìbọ̀ ṣẹlẹ̀ ẹ jáde o ìfẹ́ ni wọ́n nulẹ̀ mọ́ tó ń bá rí wọn nulẹ̀ ó máa ṣe é pè fún wọn tó pé kò sí nǹkan kan tó máa wẹ̀ lórí wọn ní kí ló dé nítorí tó ń tán ṣe kù díẹ̀ káàtó mi ò bò wọ́n àmọ́ ọbẹ̀ ti gé ọmọ lọ́wọ́ ó sọ bẹ́ẹ̀ nù ṣé ọbẹ̀ ò ti ṣe ohun tó fẹ́ ṣe ni. tó bá délé láti sọ fún àwọn ọmọ mi bí mo nìkan wà rí mi ìròyìn ayọ̀ nìkan mẹ́ni lóyún bí àgbẹ̀dẹ̀bẹ́ mi kó aṣọ ìgbéyàwó torí àwọn ọ̀rẹ́ tèmi ti ń béèrè ó ti mọ̀ páwà láìkí òde lóde ló máa ń ṣe wá. màmá aṣọ ìgbéyàwó lẹ ṣe ń sọ. èwo ló wà nílẹ̀ fọkàn ẹ balẹ̀ kò séwu lóko àfi kiri àparò gbogbo ẹ̀ la máa yanjú. my dear ojú òmò ṣe fi mọ̀ wẹ̀ dá o ọmọ tó máa ń ṣojú nú ẹ yẹn tó o lè pa itú tó tó eléyìí ìjọ lójú ló ń jẹ́ fún mi o pẹ̀lú gbogbo ìnáwó gbẹ́fìtì tíyàn ti fètè ẹ̀. àǹtí mi ẹ rí bí mo ṣe ń gbọ̀n ni tinúmọ̀ ti fẹ́ jà mí wèrè kẹ̀ ṣé mo pé gbogbo ẹbí ló ti gbọ́ ṣá home and abroad everybody ló ti mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ ti máa wò àti máṣọ àti pelére gbogbo àwọn friends mi mo ti invite ọmọ yìí ti yà mí wèrè o. ó ní ya wèrè lórúkọ Jésù Tóbi ó ní ya wèrè ó jẹ́ ká máa dúpẹ́ ọpẹ́ ló yẹ ká máa dùn tó bá jẹ́ pé táìmù tó ti lọ ṣe wá yẹn ó wá gbà kan bá ńlá jọṣepọ̀ kó wá gbọ́mọ ọba fọ́ sí. nǹkan tó ṣe ń sá fún mi gangan nìyẹn. ó máa sá fún ẹ because ó ti mọ nǹkan tó ń ṣe ó máa sá fún ẹ ó ti mọ nǹkan tó ń ṣe. ṣe terrible case o mọ́mì wa ń kọ́ báyìí. tó tètè rí tọ̀rọ̀ mọ́mì yẹn òun ni kò yé mi ní mo bí ṣe fẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀ fún mọ́mì. ohun ìbàjẹ́ ti pọ̀ nínú ayé ohun àìjírí ti dohun àmúyangàn mọ́ wí o ọ̀rọ̀ tí ò ṣe gbọ́n sétí kò fi bì kan ayé ni o àìgbọ́ kìlọ̀ ni ó pọ̀ mọ́dé bó máa ṣàfojújọ ayé ẹ̀ máa ṣàfojújọ. tó tiẹ̀ wá tójú sún mi báyìí nínú ìbànújẹ́ ni mú mi ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi wọ́n ní kí n bá yín sọ̀rọ̀ mi tẹ́tí lè gbọ́ àbí ń bo la ti ń gbọ́ wípé obìnrin lóyún ó má mẹ́ni tó bóun lájọṣepọ̀ ẹ́. mo yá mi sí tí n bá tiẹ̀ ń parọ́ fún gbogbo ẹ̀ ó yẹ kó mọ̀ pé mi ò lè parọ́ fún ìgbà tí mi kì í ṣọmọ kékeré báwo ni ṣe máa dàgbà tó ètí màá sọ pé mi ò mọ ọkùnrin tó bá mi lájọṣepọ̀ àmọ́ ọ̀rọ̀ náà ó tojú sùn mi ò understand it rárá àti rárá kò yé mi ò rántí rárá pẹ̀lú bí mo ṣe dàgbà tó mi ò rántí rárá mo ti ronú tàbí ìgbà tàbúrò mi tàlẹ̀ tí rorò káàrí rò la ṣe gbéra wa lọ sórí hospital ìgbé kalẹ̀ yọ dànù àmọ́ lórí burúkú dókítà tá a bá ń bẹ̀ àmọ́ kó ti pe mọ́mí àti dáàdì òun náà fi wá ṣẹlẹ̀ yàrá yìí àti yọ dànù ti pẹ́. bẹ́ẹ̀ ni sísá Yẹ́misí
ẹ wò dókítà ló kó wa sí gbogbo pírọ́blẹ́mù yìí o because kánìbà ṣe débẹ̀ yẹn ni wọ́n ti yọ oyún ẹ̀ sìn kọ́nọ́kámánú ti yọ kúrò lára wa ni irú wedding mi ń sìn kò ní dàrú irú sísẹ́mì àtọ́kù ẹ̀ ń sìn àárín wọn ò ní dàrú nà. ẹ má blame dókítà àmọ́ nígbà tó ti rí bẹ́ẹ̀ yẹn ó yẹ kí n ṣe ìwádìí kó tó di pé lọ sọ́dọ̀ dókítà ibù wọ ọ̀rẹ́ mi ó yẹ kó bù mí gbọ́. ọmọ ìyá méjì lẹ́kùn wọ́n lóyún ò mẹ́ni tó fún wọn lóyún o. kó láti ẹ̀sìn fẹ́ ṣèwádìí gangan lọ́wọ́ ta ni. ṣó ṣe gbọ́n sétí ẹ kò ta kókó gidi gan kò yé mi o. ẹ kú ìjókòó ma mo ní kí ni kí n fún yín mà bóyá kí n bá yín so oúnjẹ àbí kí n fún yín ní soft drink omi wá dẹ̀ tutù dáadáa o. ẹ ṣé àdúpẹ́ àti jẹun ká tó kúrò nílé. ẹ kú ìjókòó. ẹ kú ìjókòó ẹ pẹ̀lẹ́ ojàre ṣé ẹ bínú pé mo dá yín dúró díẹ̀ ẹ bọ́ ṣe jíṣẹ́ náà ni mo sáré àmúra ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ṣe tí ẹ rí èmi náà má tiẹ̀ tó fẹ́ ránṣẹ́ sí i. dáàdì ẹ sì sọ̀rọ̀ ànájú bá mi kò dúró tó mọ́. ọmọ yín ó dẹ̀ gbọ̀dọ̀ ẹ̀yìn ṣe nǹkan míì ẹ̀dẹ̀ ń wòran ládùúrò owó ta ná níjọ introduction bíbá yìí tẹ̀dẹ̀ ń lérí tẹ̀ ń lé kápọ̀ ọmọ tẹ̀ bí ọmọ ni ọmọ gidi ni ọmọ gbá ni ọmọ àwo ni ṣé nǹkan tẹ̀ kọ́ ló ṣe. ẹ ní sùúrù mọ́mí tóbi ẹ ní sùúrù ṣe rí kò sí ohun tí ẹ wí tẹ́ jàre iṣu ẹni ló tọwọ́ ẹni bẹ́ẹ̀ kú ṣé a máa ní gínlé ká má mèso ẹni ọmọ gidi lọmọ wa dìbà ìṣe ń sọ̀rọ̀ yìí ó yìí ń jẹ́ yàlẹ́nu fíìmù náà ọmọ mi ò ń ṣọmọ burúkú ẹ̀tún wa sọ pé ta bá mọ̀ pé ṣé màá mọ̀ pé a máa fún lẹ́lòmíì à ní kẹ́ wá ṣàná. ọmọ dáadáa ni èmi náà rí bẹ́ẹ̀ nígbà tẹ́ ti mọ̀ pé máa fi fẹ́ lòmíì ẹ bá ti sọ fún wa àbá má ti ṣe wàhálà tó tó báyìí ẹ kàn jẹ́ ká náwó dànù owó ta náà fún náà ó yà mí lẹ́nu o ọlọ́run máa dá o kódà gan ọlọ́run nìkan gangan ló máa dá ìjọba gan máa dá nù ẹ̀ kẹyà wá nǹkan ṣe sí ẹ wá nǹkan ṣe sí. ẹ má bínú ṣe ní bọ́. ta ló fi ṣọ́ mi mo ní ta ló fi ṣọ́ mi tó ló ti lọ. ìyẹn ni pé o kẹ́tí sẹ́bàá ògiri òun gbọ́ gbogbo ohun tí ìyá tóbi ń wí ni kí ló dé tí kò lè bọ́ sálẹ̀ kó wá bá kẹ́bí sọ̀rọ̀ obìnrin sóbìnrin. ibi ṣe ń bọ́lẹ̀ bọ̀ náà lọ ti. gbẹnu ẹ sọ̀hún ojú ló ń tiẹ̀. ẹ wá dúró ọ̀rọ̀ tó sọ lẹ̀ òun ló bẹ ń pọ̀ ọmọ gidi lọ́mọ tàwa ìjọ tóun owó tóun ná jọjọ ṣáwọ̀ ò náwó ni irú ọ̀rọ̀ kọ́rọ̀ òní ìyá tóbi wá fi ń lọ̀ mí nínú ilé yẹn. rẹ́dẹ̀rẹ́dẹ́ tẹ́ fẹ́ kéjì mi máa gbọ́ nìyẹn àti wà tọ́mọ yẹn àwọn ṣé ẹnu wọn ò tọrọ ní tòótọ́ ni ṣé wọn ò jàre ikú jàre ẹ̀dá àwa la pè wọ́n pé kí ọjẹ́ àmàna ká fọmọ wọ́n fi lé pọ̀ tí wọ́n fọ̀nà roka wọ́n fagbada díran níjọ́ náà wà ní tòótọ́ kò pọ́jọ́ kò póṣù ọmọ lọ lóyún fẹ́ lómi ìwọ jẹ ìgbà tó bá jẹ́wọ́ náà ni ó ti ẹ̀dùn mí kóbìnrin yẹn ń sọ̀rọ̀ bí àgàtú ni káyipẹ́ ni tó mọ̀rọ̀ sọ ni ó yẹ kó sọ jù bẹ́ẹ̀ lọ mo expect kó sọ jù bẹ́ẹ̀ lọ àmọ́ òun náà ń sọ̀rọ̀ kàràkàràkàràkàrà bí ẹni tí ó gbédè ṣí ọ kò sí wàhálà ṣẹ́ni gbọ́ mo ṣáà ti ń fetí mi gbọ́ ṣé ó ti rí àwọn àna ọ̀nà àwọn náwó ẹ ti plan láti fọmọ yín fẹ́ lòmíì ó tán àbí ó tán ọlọ́run ló mọye etí tó máa gbọ́ yín ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run àdàbà ọlọ́run àdàbà. ìgbọ́n tí bàbá tó gbé ìgbọ́n tí dáàdì tó ló ń sọ ọlọ́run àdá ṣé kò sí ní máa jọ bí èpè ní tí mi ò mọ́wọ́ tí mi níṣẹ́ àbí kí irú àwọn ọmọ amúnibúni ẹran bí ìyàwó làwọn ọmọdé. ayé ẹ máa ṣàfojúdi ohun ìbàjẹ́ ti pọ̀ nínú ayé ohun àìjírí ti dohun àmúyangàn mọ̀ wí o ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ sétí kò fi bì kan ayé ni o
àìgbọ́kìlọ̀ ni yóò pọ̀ mọ́dé bó wá ṣàfojúdi ayé ẹ má ṣàfojúdi ohun tẹ́dá ò bá ti mọ̀ ni ò mọ̀ láyé mi àmọ́ tó bá mọ̀ ara mi kó má ṣàfojúdi eku wẹ́rẹ́wẹ́rẹ́ ní jẹlé ìwẹ̀ dáná lè máa yé gbóná ayé wa wo kò ṣẹlẹ̀ rí ó ta kókó ó màmá ga ṣẹ́rù mi bó ṣe ohun ìbàjẹ́ ti pọ̀ nínú ayé ohun àìjírí ti dohun àmúyangàn orí ọ̀rọ̀ tí ò ṣe gbọ́n sétí. ó jí máa jẹ bó ṣe máa ń jẹ ẹ bọ̀jẹ̀ ń bá ẹ sọ wò ó sórí àwọn Yorùbá bọ̀ wọ́n ní èèyàn kì í kó irin méjì pọ̀ sínú iná lẹ́ẹ̀kan náà èèyàn máa ń ṣe gbogbo nǹkan lẹ́yọ kọ̀ọ̀kan ni èèyàn ń kó nǹkan méjì pọ̀ at once wò ó sórí ọ̀rọ̀ olóbìnrin dé tó ń kó kiri ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ ọ̀rẹ́ díẹ̀díẹ̀ ó lè máa kàwé kó tún máa kóbìnrin tó bá yẹ pé ìwé ló fẹ́ kà gbájúmọ́ tó bá lè pọ́rọ̀ obìnrin náà lọ́lọ́run ti ní pé bóyá talent ẹni ò gbọ́dọ̀ pamọ́ra mú un náà kó gbájúmọ́ but èmi ò bá rú ẹ̀ ìwé náà ni ò wá kà fèsì wí ẹ kó fọ̀rọ̀ obìnrin lẹ̀ please. Dọ́lápọ̀ yes ṣé wọ́n ló ń sọ̀rọ̀ yìí ìgbà wo ló di pásítọ̀ mọ́ mi lọ́wọ́ ìwọ yìí ó fi pé mi ò mọ bó ṣe lọ ó ń ṣe saint náà ó mọ nǹkan tí mò ń sọ pé òun ṣe saint ìwọ kan náà ni pẹ̀lú Mọ́rẹ́nikẹ́ Kíkẹ́ lọ́mọ ńkọ́ ó fi pé mi ò mọ̀ Aisha tí wàá tẹ̀síwájú ń kàn lábò lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo ẹ̀ lèmi náà rí i tó preach fún mi gbàgbé já play. ó jẹ́ ń sàn kọ̀ọ̀kan fún ẹ sórí gbogbo ohun tó ń sọ yìí lóòótọ́ ó rí bẹ́ẹ̀ ń gbà kan àmọ́ ìgbà ìmọ̀ ni má jẹ́ nítorí gbogbo nǹkan ti change èmi ti rí i pé n tí mò ń ṣe yẹn ò lè jẹ́ kí n pẹ́ ni mo ṣe ra wọ́ ẹ̀ bọlẹ̀ ṣó ti yẹ wo ọ̀dà gbogbo ohun tí wọ́n ń sọ yìí ọjọ́ òlò tí lèmi àti gbogbo àwọn tó kalẹ̀ ọjọ́ òlò tí wà papọ̀. wo tí wọn bá ti jalè lẹ́ẹ̀kan kó wá daṣọ àrán borí aṣọ olè náà ló ṣì dàbò la ó yàtọ̀ sí mi já play. má bínú jọ ó yàtọ̀ sí mi gbàgbé. ẹ ló mọ́ mi. mo wà mà ẹ pẹ̀lẹ́ mà wọ́n ti wà lójú ọ̀nà ìgbà wo ó dáa mo ti gbọ́ mà mo ti gbọ́ màá wá sílé láàárọ̀ la mà wà ṣẹ́gbọ́ kò sí nǹkan kan tó ṣe mí mọ́ mi mò ń bọ̀ nílé láàárọ̀ la. jẹ́ kí ọ̀rọ̀ yóò ti wá máa kọjá bí mo ṣe rò ṣá. ọ̀rọ̀ wo máa wulẹ̀ fúnra ẹ̀ wọn là family matter ni ọ̀tá máa yanjú ẹ̀. ikú tó jẹ́ kó máa wò báyìí ṣé kò sí problem ṣá. kò sí ọkàn a máa yanjú ẹ̀ wo má ti torí pé bẹ́ẹ̀ nítorí pé mọ́mí pè mí sí bóyá mi ò ní lù ẹ̀ tí mo sọ ó sì máa jìyà ẹ̀ náà mo máa farabalẹ̀ lù ẹ̀. jọ ṣàrántí kan dé tèmi sílẹ̀. ayé àkàmàrà ayé tí ń pe dúdú fúnni ní funfun ẹni tó ń wá yóò máyé ẹni tó sì máa yóò dáyé mọ̀ ẹ wò káyé má ṣe fi ẹgbà fún wa lóúnjẹ jẹ Yẹ́misí ohun tí mo rí lójú ọpá ọfà mi yìí ó lágbára pọ̀ wò mí ọkùnrin kan ṣoṣo péré ló bá àwọn méjèèjì tó kó wá yìí tó bá wọn láṣepọ̀ pọ̀ bẹ́ẹ̀ kúkú ni. ọkùnrin kan ṣoṣo àǹtí mi èsì ti dé ọkùnrin kan ṣoṣo. ọkùnrin ẹyọ kan ṣoṣo ló bá èmi àtàbúrò mi lájọṣepọ̀. bẹ́ẹ̀ ni. ẹ̀sìn ti dé àǹtí mi ẹ̀sìn ti dé. bàbá kí ni nǹkan tá a wá lè ṣe sí báyìí. ó Yẹ́misí á jẹ́ pé bóyá
àwọn méjèèjì ti ṣe arákùnrin ọ̀hún tẹ́lẹ̀ ni nítorí pé ìṣíjú ló lò fún wọn o ọmọkùnrin òun ò dáa rárá ìṣíjú ló lò fún wọn. àṣeyàn àkínbáyọ̀ jà ìjọba la máa ń lọ ẹ̀wọ̀n àǹtí mi tẹ́ ń wo ìwọ̀n ti má rí wọn ti lọ́kọ títí wọn èmi dègèrè ń sìn wédì mi ti wà lọ́nà kó tó di pé gbogbo ilé ìṣẹ̀lẹ̀ àkínbáyọ̀ jà à ń jà bẹ́ẹ̀ ni sá àkínbáyọ̀ jà à ń fa wàhálà. ìtọ́nà sọ bàbá ọmọkùnrin tó ṣe irú ilé fún ọ̀rẹ́ mi àti àbúrò ẹ̀ tí ó jẹ́ kí wọ́n lè rìn ládùúgbò tó jẹ́ kójú máa tì wọ́n tó jẹ́ kí ìyá àti bàbá wọn kó rìn ti àwọn ọ̀rẹ́ mi ẹ jọ̀ọ́ bá mi ṣe bó ṣe ń ṣojú. èmi Fáṣákin ojúmọ́ kan oògùn kan oògùn tí ò bá jẹ́ ewé rẹ̀ lókùn kan ó sì mọ̀ mí dáadáa ọmọ mi lánàá kó tó dé ni wo mi ń ṣe oògùn búburú kan fún yín wọ́n lọ lo oògùn ọ̀hún tí wọ́n bá fi lè lò ó ọmọkùnrin ọ̀hún yóò wú bẹ́ẹ̀ kú ni o. kó kú ni o kó yà kó kú bámbá kó kú fínfín mo fẹ́ kó kú pátápátá in fact kó kú dànù kó kú lọ ẹ wò bàbá ẹ pa yóyún ni o kó yà kú pátápátá ni o. ìwọ náà ló sì jẹ̀bi ọ̀rọ̀ yìí wọ́n ti lè lùyàwó ẹ̀ jù kí ló dé it's too much now. ṣe rí bọ̀dá mi ibi tọ́rọ̀ dé dúró yìí sí ṣe understand. ẹ jẹ́ kán bá yín wí bọ́dẹ̀ mi jẹ́ kán bá yín wí kò sí pé tí bá ní kí n wá sílé bọ̀dá mi lórí lílù iná ni màá bá wọn ẹ̀yin náà lè máa ń jẹ̀bi. thank you. níjọ́ kan tí mo délé wọn kò yóò bìlì pé ẹ̀ẹ̀mẹ́ta lọ́mọbìnrin ló dákú ní lílù tó ń lù àwọn ẹbí ọmọbìnrin náà lọ gbà lọ hospital kí ló dé. bọ̀dá mi kàn ń blame mi ni bọ́ ṣẹ́rí mo ti gbà pé mo jẹ̀bi ṣẹ́rí èyí tó wà important ní ìsìn ni pé jọ ẹ̀yin lẹ bá mi lọ tẹ́lẹ̀ lọ bá mi sẹ́tọ̀ rẹ̀ àmọ́ ní ìsẹ̀yìn náà lè máa tún bá mi lọ bọ́rọ̀ yín ṣe jẹ́ yóò yé mi àmọ́ ètò ìgbà mi ń pààrọ̀ yín kí ìyàwó mi ṣáà padà sílé kó padà sílé. sórí lílù tó ń du ọmọbìnrin ló jẹ́ káwọn òbí ẹ̀ lọ fi fún ọkùnrin mi sórí bóyá máa ṣe nìyẹn let me tell you now màá tún lọ bá bùdà Kọ́lá ni a máa tún padà lọ síbẹ̀ again ni láti lọ bá òbí àwọn ọmọbìnrin yìí sọ̀rọ̀ sóyè kọ́nà jẹ́ kọ́nà. èmi àti bọ̀dá mi nìkan ò lè lọ náà. lè ráyè lé ni. kò sáyè lé ni o mi ì tiẹ̀ ráyè lé ni rárá bò tó wá di lọ́la. ẹ fọkàn balẹ̀ ẹ ti ṣe tán sórí àjọ yín lójú. bọ̀dá mi máa dọ́là tó ti ẹ wá sí obìnrin di pọ́ńchì bá. ṣe bá mi rá àwọn ọmọ ọ láwọn ò rí wọn o ọ̀dọ̀ yín náà mo ní kí n máa bọ̀ Ọlọ́run kí leléyìí sí. ẹ kú lé o. ẹ káàbọ̀ báwo lọ kí lẹ bá bọ̀. ẹ grandma ṣe rí gbogbo ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wọn tí mo mọ̀ pátápátá ni àti dé èmi àti dádì ààrẹ egún tó ń jàjìkẹ́ o ààrí wọn. ẹ rí wọn àtàndá o àtàndá tí nǹkan bá fi ṣàwọn ọmọ yẹn ìwọ ni o akílódé ṣé kálí ọmọ jáde ni lọ́kàn ni àbí wọ́n gbàgbé ọ̀rọ̀ wọn Yorùbá tó ní wọn kì í fi ẹ̀dà ọ̀rọ̀ bá ọmọ tí ò gbọ́n ṣeré. màámi kí ló dé tẹ́ ń sọ̀rọ̀ báyìí ṣé pẹ̀lú orú tó ṣe yẹn ṣé ká máa fọwọ́ ra wọn lórí lẹ́fẹ́ ni a lè fọwọ́ ra wọn lórí ní sùúrù ẹ wo gbogbo ohun tí gbogbo wàhálà ẹ wo ohun tó dá sílẹ̀ ìsìn èyí àbúrò ó ti da wedding ẹrù tó ṣe introduction èyí ẹ̀gbọ́n ọkọ ẹ̀ náà ó náà máa kọ́ lẹ̀ pẹ̀lú irú eléyìí pé òun kọ́ lòun fún lóyún and of course ṣe bí èmi kàn ń fẹnu dúnkokò mọ́ wọn ni mi ò mí ni ẹ pé kán jáde mo mọ̀ pé ọmọ ẹni ò ní burú ká lè fẹ́kùn pàjẹ́ mi ò ní kán jáde mi ò mọ̀ pé wọ́n máa lọ tá à ní rí wọn báyìí náà. òkú ni kó bá mi ṣé òun dúnkokò mọ́ wọn lílé jáde ló kàn ṣé bígbà tá a bá rí gbà òun là máa rá mi nígbà tá a bá rá àwọn ọmọdé òun là máa tó ṣe tó yẹ ká ṣe òde kan jáde sí ó tán. a máa rí wọn máa mi ẹ fọkàn bá. Túndé bá wá ọmọ mi o Túndé bá wá ọmọ mi wọn ló halẹ̀ mọ́ wọn mami n tó pè ní dúnkokò yìí ilé ìgbóná gbogbo wa ni tó bá pa
èmi tí mo jẹ́ ìyáálé ilé ara mi gan ẹ̀rù Ọlọ́run á bá mi má gbọ́n rí mi báyìí wá lọ halẹ̀ máwọn ọmọ mi o sórí gbígbẹ́ náà kò orí fífọ́ ni mélòó mo bí tí mo fẹ́ fi ta fàlà ọmọ mi o. ẹ wò mọ́ mi girama ẹ fọkàn balẹ̀ ṣe rí adé ọ̀dọ̀ rẹ wọn kan tó ń jẹ́ Yẹmisí bọ́ àbá Yẹmisí yẹn bọ́ abéèyàn kan tó yẹ kóun àti Yẹmisí jọ ń gbé ìyẹn dẹ̀ jẹ́ kó yé wa pé òun sì rí Yẹmisí yẹn àti àwọn àbúrò mi láàárọ̀ bẹ́ẹ̀ ni ó wá fún mi ní nọ́mbà Yẹmisí bọ̀gbà tá a máa pè nọ́mbà ẹ̀ ti kú inú kó yẹ kó ti pa fóònù tàbí kí fóònù ẹ̀ ti kú ni ṣẹ́ni tó bá yẹ dín ní àárọ̀ làbá yìí tí lè bá ṣe mọ́ ọ̀dọ̀ Yẹmisí yẹn lè máa jí sí. sórí fẹ́ẹ̀rẹ̀ kílẹ̀ mọ́ tó mọ́ báyìí kó gba lé Yẹmisí àbí kémi àti ẹjọ́ lọ. èrò ẹ má ṣe yọnu ẹ jẹ́ kémi nìkan lọ náà. ṣé ilẹ̀ Yẹmisí ṣújú ni. bẹ́ẹ̀ ni ilẹ̀ ti ṣúbà ẹ jẹ́ ká lọ láàárọ̀ la mọ̀ pé lágbára Ọlọ́run àmàrà àwọn àbúrò mi. ẹ fọkàn wáyé ẹ máa tún lọ síbẹ̀ láàárọ̀ la lágbára Ọlọ́run àmàrà mi. ṣé bá wọ́ ọmọ mi o bá wọ́ ọmọ mi o. lóde ṣe bẹ́ẹ̀ kò síbi tí àwọ̀ ẹ̀ méjì mọ́mí àti dáàdì ò lè jẹun wọn ò lè mú pápá girama ojoojúmọ́ náà fi ń yọ dáàdì lẹ́nu pé kọ́ lọ bá wọn wá yín wá o nítorí àwọn ni wọ́n sọ̀rọ̀ sí tó fi di pẹ́ kúrò lé ojoojúmọ́ ni girama máa ń sunkún kí wọ́n tó jáde láàárọ̀ wọ́n sì sun ẹkún kí ló dé tẹ̀ ṣẹlẹ̀. ibo ni wọ́n wà báyìí. mọ́mí àti girama ló kọ́kọ́ jáde kó tó di pé dáàdì jáde wọn ò sọ bí kankan tó ń lọ fún mi pàtó. Ègbèrè ọ̀tẹ̀ lè rọ̀ yìí o bá ṣe ń pàkó nìkan ń rú níbo ló wá fẹ́ wá wọn síbẹ̀ àbí ibo ló lè lọ gangan. ibi èmi ti wà skul géèmì ti ẹ rò pé ọ̀rọ̀ olóyún dé tí ẹ ní ẹ máa ti yanjú ẹ àfìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ rí kọ́ ọmọ mi pé wọ́n ní kí n tún máa bọ̀ nílé o kàn kí ló ṣẹlẹ̀. ṣé bá ń ṣàlàyé fún ẹgbà yẹn ipa àwọn méjì àmọ́ bọ́rọ̀ yìí ṣe jẹ́ ipa àwọn ẹni tó fún wa lóyún ṣe kọ́ ló ń fi wá ṣe yẹ̀yẹ́ ni bẹ́ẹ̀ nípa àwọn nǹkan tá à ń sọ. kì í ṣe pé ṣe pé bẹ́ẹ̀ mò ń fi ṣe ẹ̀yẹ àbọ̀ ó kàn ló ń jà mí lẹ́nu mò ń wò pé ẹjọ́ sọ fúnra yín pé kẹjọ lóyún sígbà kan náà ni àbí kí ló dé tó jẹ́ pé táìmù kan náà lẹ lóyún sí ó yé mi. so ìyẹn ní gbogbo nǹkan tá à ń sọ láti jọjọ́ ẹ̀ ń sè kò yé yín àwa ti jáde sọ̀rọ̀ ara wa a dẹ̀ ti lọ sọ́dọ̀ bàbá kan bàbá yẹn dẹ̀ ti jẹ́ kó yé wa wípé ọkùnrin kan ṣoṣo báyìí ló bèmí àti sìsá mi náà jọṣepọ̀ bàbá yẹn sọ pé ìṣíjú lọmọkùnrin náà lò fún wa. ìṣíjú. Dọlápọ̀ sórí ọ̀rọ̀ ètò ètò níyànjú Ọlọ́run ti bá wa mú ọkùnrin náà ẹni tó hùn kó hùn kó jẹ́ Ọlọ́run ti mú bàbá tá a lọ bá wọn ti fún wa ní assurance yìí pé ọjọ́ méje péré lọmọkùnrin máa lò lórílẹ̀ aláì bẹ́ẹ̀ ni wọ́n ló máa ṣẹ̀sìn kú ni wọ́n ló máa wúkú ni. ó máa wúkú. mo dáràn. ìwẹ̀ dáná ni máa yé gbóná ayé wa wo kò ṣẹlẹ̀ rí o. màdékùn ṣògo tọrọ alánà rẹ ò lè mẹ́ni ọ̀la bàbá àgbàlagbà alágbẹ̀dẹ tó rọ ògùn tí o gbọ́dọ̀ rọ kí mọ́ ọ̀tàfà tó tàjẹ́ o gbọ́dọ̀ tàjẹ́ ẹni sà ó tọrọ náà àwọn àbúrò rẹ bọ́ sọ o bẹ́ẹ̀ ni wọ́n ti rí babaláwo tó gbójú tó kọ̀yà fún wọn tó o bá sì ṣọ́ra ó wù kú ni. bàbá ẹ sọ fún mi pé wọ́n máa lóyún. sẹ́mi náà mọ̀ pé ó tètè fún wọn lóyún ni àbí olèmi ó náà ó sì mọ̀ pé wọ́n ó tètè lóyún lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọ̀rọ̀ yìí ti ṣẹ̀ ló yẹ kó o ti ta mí lólobó kí n mọ tí ń ṣe sí i. ẹ wo bàbá ó ti wá ṣẹlẹ̀ bó ṣe fẹ́ ṣẹlẹ̀ yìí solution gangan ni ẹ bá mi wá ẹ jọ̀ọ́ àtúnṣe ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. ọ̀dà náà àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ ọ̀nà àbáyọ tí ń bẹ ń bíbẹ̀ rèé ó gbéra ní ìsìn kọjọ́ méje ó tó pé ó lọ ṣàlàyé láàrin mọ̀lẹ́bí ohun tó sì ti lè fi jó tó bá lè ṣàlàyé rẹ̀ bóyá wọ́n lè rí nǹkan ṣe sí látọ̀dọ̀ tiwọn bí bẹ́ẹ̀ kọ́ ó ṣetán tó wù bẹ́ẹ̀. bàbá ẹ má jẹ́ kí n lọ ṣàlàyé ẹ̀sìn rẹ̀ ẹ jọjú lọ lẹ ṣàánú ẹ bá wọn gbọ́ mi dá. ẹ̀sìn ṣé o ṣe sáà ti wúkú ìwọ náà wúra rẹ̀ ń gbòde bí. àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ. ti dáhùn ẹ̀sìn dé o. wọ́n ní o má ṣàfihàn o. ẹ̀sìn ti dé. má ṣàfihàn. Daddy, Mommy, Grandma, láti bí àwọn àbúrò mi kí wọ́n dáríjì mí. Ṣé ọ̀rọ̀ ẹ bá mi bí àwọn àbúrò mi ló wà lẹ́yìn? Má tún dá mi sílẹ̀ o. Ọ̀rọ̀ tó wà níwájú ìjọba kọjá ẹjọ́ tó síbẹ̀ o. Ọ̀rọ̀ káwọn àbúrò ẹ dáríjì ẹ̀kọ́ là ń sọ. A náà ń lọ́ọ̀bì kan ká lọ yanjú gbogbo ọ̀ràn tá a dá tó ṣẹlẹ̀ yìí. Ìwọ tún ní káwọn àbúrò ẹ dáríjì ẹ̀. Irú ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tó ń dọ̀bálẹ̀ fáwọn àbúrò ẹ? Àbírú àgọ́ ọmọ wo leléyìí? Dọ́lápọ̀.
sórí tó yẹ kó fi máa rìn ló tún fi ń ṣàtẹlẹsẹ̀ ni sórí ló fi ń tẹ̀lé ń sìn ní kí ló ṣe ẹ́ ó gbọ́dọ̀ ponú ju báyìí náà lọ dídé jàre má tún dá ọwọ́ sílẹ̀ kí làwọn àbúrò ẹ̀ fẹ́ ṣe fún ẹ tó wá mú dọ̀bálẹ̀ dídé kó jẹ́ alọ́bí tá à ń lọ. ẹ wo ìjà ni kó wọn dárí jí mi ọmọ mo ṣe nǹkan tí mo ṣe. ẹ̀yin ọmọ ẹ̀gbọ́n yín náà ń ṣe yìí ẹ dáríjì ẹ ṣáà ti dáríjì. wọn ò ṣe wá. wọn ló ṣe àwọn dìde ńlẹ̀ káwa lè lọ ibi ta ní lọ aláṣẹ wá àtúnṣe tí mo tó wà nílẹ̀ yìí. lórí ọ̀rọ̀ tẹ́ ń bá lọ náà ni wo ọmọ mo ṣe nǹkan tí mo ṣe nígbà tí mo wà ní skul. èèwọ̀ ìdílé nílẹ̀ Yorùbá gbogbo ìdílé pátápátá ló ní èèwọ̀ tiwọn àbáyé tí kò ní èèwọ̀ ìdílé. Rónkẹ́ ó ní tó fẹ́ sọ. bẹ́ẹ̀ni ní ìdílé tiwa àwọn ò ní èèwọ̀ ìdílé torí pé Jésù ti gbàkóso lórí ilé wa. Àbá cousin. ẹ̀sìn mùsùlùmí kò jẹ́ ká mọ̀ pé èèwọ̀ ìdílé wà. ẹ̀sìn yín ò fàyè gbà. bẹ́ẹ̀. ó ti yé mi báyìí. lóòótọ́ ni mo gbọ́ pé èèwọ̀ ìdílé wà ṣùgbọ́n ní ìdílé títí wa àwọn ò ní èèwọ̀ ìdílé. ẹni èèwọ̀ ìdílé ó ti ń yé mi bọ̀ báyìí ó ti ń yé mi bọ̀ báyìí. Dọ́lápọ̀ ó ní tó fẹ́ sọ. ẹ wo kò sí nǹkan tí ó ń jẹ́ èèwọ̀ ìdílé sá bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ asán lásán tí àwọn olóyìnbó ń pè ní superstition. Yes ẹ wò sá bí ìgbà tó jẹ́ pé Yorùbá wọ́n máa ń fẹ́ fi dẹ́rù bà yàn tàbí ká fẹ́ fi rẹ́yàn jẹ bí má ṣe nǹkan kan bẹ̀ yẹn o torí tó bá ti ṣe o nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí ẹ o fún àpẹẹrẹ kí Yorùbá sọ pé ẹnu àgbà lobì tí ń gbó ẹjọ́ tí ọmọdé bá jí obì ṣé kò ní gbó ni. mo wá ń jẹ́ kó yé gbogbo yín báyìí pé mo fún yín láyè kẹ́ ẹ lọ rèé ṣe ìwádìí fínífíní kí lè jẹ́ ohun àmúrelé fún gbogbo yín gúdè. Sálùwẹ̀ lómi àgbàdá ń sálùra wọn kẹrẹ nílé òjò onírọ̀ kúrọ̀ gbígbóná ìka ènìyàn kò má rí tìyẹn ṣe ìbàjẹ́ tí wà ń dẹ̀wà ò wà bẹ́ẹ̀ rí bí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àmì nìyẹn ṣe ayé ò lè bàjẹ́ lórí wa o. ó fi nìkan ṣe lára ìdílé tiwa náà nítorí nínú ìdílé tiwa tó bẹ̀rẹ̀ tábàbà ní ilé ìṣàkóso gbọ́dọ̀ ní ojú ra ọ̀la ẹ̀ẹ́dẹ̀rẹ̀ àti àwọn olùdókòwò àwọ̀ ìjọba bìnrin tí ó bá fi omi gbígbóná wẹ̀ kí nìkan tó máa ṣẹlẹ̀ sí ẹni wọ̀nyí yóò mọ̀ wá torí kò tí ì sẹ́yìn ọmọ tó tẹ̀jà lórí ọmọ. superstition ní gbogbo ẹ̀jẹ̀ ní gbogbo ẹ̀dú sóńjọ́ jọ ṣé tẹ́ni tó máa ń pọ́ sí omi gbígbóná wẹ̀ nù ẹ̀bí ni tó máa pè ọ́ máa sọ fún ẹ báwọn kò gbígbóná wẹ̀ kí gbogbo òní ṣẹlẹ̀ sí wọn tó ní àwọn Yorùbá kọ́ máa ń fẹ́ sọ àwọn àṣà kan tó fi dẹ́rù bà wá kódà wọ́ọ́rù ìdílé títí wá ń sìn wọ́n máa ń jẹ́ pé yóò wá pé ẹ gbọ́dọ̀ jẹ gún o tàbá ti jẹ gún mi ní kí ló máa ṣẹlẹ̀ fún ọ̀sọ́ ó ti yẹ kó sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ó dà kó lè mọ̀ pé ní tí mò ń sọ ìmọ̀ mọ̀ nǹkan tí mò ń sọ fún ṣe pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sè máa jẹ́ ní ojúlé mi máa lọ ra igi fúnra mi máa sì má dé jẹ wàá wò bóyá àkọ́kọ́ máa ṣẹlẹ̀. àmọ́ bẹ́ẹ̀ bá rí wọn kẹ̀yà sá fún wọn ni ọ́ báwo la ṣe fẹ́ mọ ìkà yẹ àfikún ọlọ́run kò ní ọ ní ṣẹ́rù lé ohun ìbàjẹ́ ti.
gbọ́n sétí kò fi bì kan wáyé ni o àìgbọ́ kìlọ̀ ni ó pọ̀ mọ́dé bó wá ṣàfojújọ ayé ẹ̀ máa ṣàfojújọ. ẹ ló fẹ́ mi níbo ló wá gbé fóònù ẹ sí látara tí mo ti ń pè máa bọ̀ lọ́dọ̀ mi mo fẹ́ rí ẹ wàá wo idán kan no ìsinsìn ṣé nígbà tí dọ́yẹ̀ bá ti lọ kó tó rí ni má bọ̀ jọ ok. Yes, come in. Fẹ́mi. Dọ́lápọ̀. Báwo ni? Èmi máa mọ̀ pé nǹkan tó dáa báyìí lọ pè mí fún mi tí mi máa sáré bọ̀. Bó ṣe nígbà tó ti wá jẹ mùdùmùdù nù adìyẹ tán, ìyẹn ló ń ṣe àpèrè pé kémi ò ní èmi ò kí n máa sáré bọ̀ o, ìwọ ń ṣe nǹkan kan lọ́wọ́ o, ó ti jẹ léyìí tán náà o. Èyí Dọ́lápọ̀, ó ń gbádùn o, ó dídí ẹ̀díẹ̀ kan ni wọ́n nìkan dájẹ́, tó tún fọ́tí le, àìbá wọn sí ń bẹ̀ láìbá wọn dá sí. Mo jẹ́rìí ẹ wò ó èmi ò jẹ ẹdìyẹ o ẹyẹ igún lèmi jẹ ṣé bí mo sọ fún ẹ fẹ́ mi mo sọ fún ẹ pé màá lọ sọ́jà lọ ra ẹyẹ igún màá dẹ̀ gbé wá sílé mi màá dẹ̀ sè tí màá jẹ tí ó dẹ̀ sí ọ̀kan tó máa ṣe mí. Èmi máa mọ̀ pé olójú òkòrò tó báyìí máa mú ẹ dání wá síbi èèyàn kan máa ń kọ́ oúnjẹ yẹn gbódògbó ló lẹ́yìn adé ni wọ́n tiẹ̀ Dọ́lápọ̀ àfìgbà tó mú tójú ẹ̀ kúrò nínú ẹyẹ gbódògbó yìí tó rí bó ra ẹyẹ tó ṣe tó lè jẹ. Fẹ́mi ìjọ wo ló máa change ìjọ wo ló máa change sí gbogbo superstition tọkọ wọn máa sọ fún yín èèwọ̀ ìdílé wa ní káwa máa jẹ igún tó bá mọ bó ṣe dùn tó ni ìwọ gan á ti ṣépè fún ọ pé kí ló tàn ti jẹ kí n máa jẹ látijọ́ ó make sense má yẹ kí n tọ́ ẹ sórí wo ṣé wọn máa dẹ́hùn náà lóhùn àárò oko lè kàn kóhùn tí wọ́n ń táwọn tí wọ́n bá máa jẹ kó tètè mú tọ̀dọ̀ ẹ tó bá dẹ̀ jẹ náà. Fẹ́mi ní ti ìdílé tiwa tèmi ti wá àwọn ò lè wọ o gbogbo ejò jíjẹ ni ó ti yẹ kémi náà bá wọn. Jọ ìfọlọ́run jọ ṣé o mọ̀ pé mi mọ̀ mú ẹ wá tó bá jẹ́ mi mọ̀ mú ẹ wá jẹ́ àrọ̀ sórí wọn ni kò má dẹjà ó padà dẹjà nǹkan tó ju ẹ bá rí. kò sí ọ̀rọ̀ tó ju ẹ máa rí jà ní. kò dídé kó jẹ́ lọ́wọ́. wọ́n ló bá bùn mi jẹ́ o. wọ́n á dìyẹ máa ra dìyẹ fún ẹ. àwọn ọmọ tó lè bá mi ràn tí kàn sí. Dọ́lápọ̀ next time tó bá fẹ́ máa ń gbogbo sọ fún mi ṣùgbọ́n. kò sí wàhálà. kémi rántí kan fún ẹ sí. Èmi ò bá mú mi jẹ́ o. àǹtí ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí mò ń ṣe nílẹ̀lẹ̀ àǹtí ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí mò ń ṣe nílẹ̀lẹ̀ ẹ wò má ẹ jọ̀ọ́ wọ́n tẹ́ mi sílẹ̀ lẹ́ǹsìn àwọn èèyàn dẹ̀ ń ké kí ló ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ kí ni mò ń ṣe mẹ́ ọlọ́run ṣe ẹ̀yin rí mi ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí mò ń ṣe nílẹ̀lẹ̀ wọ́n tẹ́ mi síbẹ̀ ń sẹ́ àwọn èèyàn dẹ̀ ń ké kò yé mi èmi dẹ̀ rí kí ló ń ṣẹlẹ̀. Ìwọ kì í ṣàlàyé mọ́ bẹ́ẹ̀ ni àárọ̀ yìí ni ọkọ̀ àjàgbé kan kọlù tó sì mẹ́nu kó lára. Èmi. Kò yẹ kó jáde sí ẹ ṣebí ìwọ ló fọwọ́ ara ẹ fa ibù wo agbede méjì ayé òun ọ̀run ni mo lọ wá ó yá kí a máa lọ. Lọ síbò mi ò lè lọ ẹ ṣe máa mú mi lọ ẹ ṣe máa mú mi lọ mi ò lè tẹ́lẹ̀ tẹ́ ẹ ṣe máa mú mi lọ ẹ ṣe máa mú mi lọ yẹ afẹ́sápamọ́ ṣùgbọ́n kẹ́dá máa máa fààyàn láti ìgbà tí mo ti sùn títí dì sí mo ti lá àlá ilé mẹ́ta mo ti lá burúkú ilé mẹ́ta láì ní o mo tún lá ilé mẹ́ta tí mo lá àlá ìkílẹ̀ tó ilé mẹ́ta. ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. láìnú alẹ́ àná kí ni ètò mọ́ àpò kí wọ́n ló lè máa farú àwọn àlàbà yìí.
má ṣe kí n tún ẹ nǹkan tí mo rò ní pé kó má lọ jẹ́ ìwọ ìdílé wa tó ní kí n má jẹ tí mo lọ fagídí jẹ ló fà ó dà pé ẹyẹ ẹ̀gbọ́n tí mo lọ jẹ ní o. Dọ́lápọ̀ mo dẹ̀ sọ fún ẹ tó o mo dẹ̀ sọ fún ẹ tó o èèyàn kì í dẹ̀jà náà ìwọ ìdílé náà pé kínní yìí kò yẹ kó dédìí ẹyẹ dédìí pé wà á jẹ àgbà tó ṣáàjọ tójú ẹ kúrò ṣá ohun rẹ báyìí o ó ń lọ sùn tó ò lè sùn láàrin alẹ́ àná sí ìsìn òtẹ́lẹ̀ alẹ́ mẹ́ta kí la máa ṣe kí la fẹ́ ṣe báyìí. wo ẹnikẹ́ni tó bá jẹ ìwọ ìdílé wa gbẹ̀gẹ́dẹ́ àgbiná onítọ̀hún ò ní kí ara yẹ bẹ́ẹ̀ ni ò ní jẹ́rù ọ̀hún ikú lè rí onítọ̀hún. Grandma ẹjọ ṣé bí kí ni ó ní ṣe pẹ̀lú ìwọ ìdílé àti pé ṣé bí ìwọ ìdílé nǹkan tó ti pẹ́ tipẹ́tipẹ́ ni ìyẹn kó kan irú àwa yìí má sọ bẹ́ẹ̀ mọ́. ọmọdé ń ṣe ẹ wo jẹ́ kí n sọ fún ẹ báyé bá dé ayé olóyìnbó kò sí bí ayé ṣe lè dá ayé olóyìnbó tó ẹnìkan ò gbọ́dọ̀ fojú egbò tẹ́lẹ̀ ṣé o gbọ́ ìwé mímọ́ tó sọ wípé bó ti wà látètè kọ́ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí títí láéláé. Grandma ọ̀rọ̀ lọ́ọ̀lẹ́ sọ yẹn ìyẹn ṣe wá ní í ṣe papọ̀ pẹ̀lú èèwọ̀ ìdílé. wo ṣé òkun a máa gun gungun kó má níbi tó ti gùn wá ìṣẹ̀dálẹ̀ wa kò ṣeé parẹ́ jẹ́ kí n sọ fún ẹ má ṣe báyìí òun lógún máa mọ̀ bí erin bá dán ìwé àlọ́ má bá wọn jẹ́wọ́ ìdílé o ẹlẹ́dàá mi sì ní jẹ́ ò bá wọn jẹ́wọ́ ìdílé ṣàmì. bàbá ẹ wo tọrọ yẹn ṣe rí gẹ́lẹ́ ni mo sọ fún yẹn ó ti dínkù tí nínú àmà yẹn léraléra òun ló jẹ́ kí n mú wá síbẹ̀. bẹ́ẹ̀ni bàbá ẹjọ ṣàánú ẹjọ. Mádékùn iṣẹ́ gbòòtọ̀ lórí ọ̀rẹ́ rẹ tó mú wáyé òkú ni tẹ́lẹ̀ láàrin àwọn alàyè. Òkú ni bó ṣe wà yìí. Òkú bàbá ẹjọ ẹ ṣàánú mi má jẹ́ ń dòkú ẹ ṣàánú mi ọmọ kékeré ara mi ni mi má jẹ́ ń dòkú ẹ ṣàánú mi. Olúwafẹ́mi bàbá ò ní bínú ó kà sí gábàrà fún mi láàrin ìṣẹ́jú kan mo fẹ́ bá ní gbólóhùn. kí n dìde fún yín ìyẹn ò lè àmọ́ ìgbàgbọ́ tí mo nínú yín ló jẹ́ kí n mú wá bí ẹ̀wọ̀ ìṣe bàbá jẹ́ kí n ní gáfárà. ilé máa kùnrin èèyàn lèèyàn ó máa jẹ́ o mo ṣe ní kọ́rẹ́ rẹ̀ ó ṣe gáfárà fún wa ìṣòro òkùnkùn ṣe é sọ fìdílà mo ṣe ní ó ṣe gáfárà fún wa wọ́n ti dẹ́jà ó ti sọ lórí àwọn àpàtẹ́pàtẹ́ ó ti ṣe àgbàsàkòsàkò ọjà ọ̀nà àbáyọ kan tí ń bẹ́ẹ̀ bí bẹ̀rẹ̀ ó bá àwọn ọmọ ìyá rẹ̀ tó jẹ́jẹ́ rẹ̀ lájọṣepọ̀ méjì gbére ó lè jẹ́ ẹ̀gbọ́n sí lè jẹ́ àbúrò kó o ti bá wọn lájọṣepọ̀ ni. bàbá tí mo bá gbọ́ yín yé dáadáa blood mi ẹ̀jẹ̀ mi ni màmá lọ bá lájọṣepọ̀. ó ti dẹ́jà ó ti tójú lẹ̀ mọ́lẹ̀ ó tó lórí àwọn pàtẹ́pàtẹ́ ó ti ṣe àwọn àgbàsàkòsàkò ọjà. mo dáràn bàbá báwo nìyẹn ṣe pọ̀ sí báwo mo ṣe fẹ́ fẹnu sọ fún ọ pé èèyàn àbúrò mi ẹ bọ́ sórí bẹ́ẹ̀dì mo fẹ́ bá yín lájọṣepọ̀ bàbá wọn nígbà ìṣàánú mi. ọ̀hún kéwèé ni. nǹkan bẹ tí ń fọ èmi ló fi ṣètò sẹ́pà òní wọn ìṣèjú wọn á pè. tó máa dé bá sùn oorun agbá tọwọ́ rẹ̀ bá gbà sùn oorun agbá ọ̀kára rẹ̀ balẹ̀. lọ pẹ́ Tolúlọpẹ́ asun fọ́fọ́n ti fọ́n asun fọ́fọ́n ní tigi ajá títí tí màá fi bẹ́ẹ̀ lájọṣepọ̀ tán ò gbọ́dọ̀ lajú. Tinúadé bí àlá ni kò máa ṣe títí tí màá fi báwọ̀ náà ní àjọṣepọ̀ tán ò gbọ́dọ̀ mọ̀ gbogbo tèmi àti ìbàjọ́ ṣe lémi
bí àlá ni kò máa rí lójú ẹ̀ bẹ́ẹ̀ ni mo wí torí pé mo ti di ọmọ ikú lẹ́nu ikú ò ní mí pamọ́ ikú rí mi kété. ẹ má má dẹjà ohun ẹ̀yin èèyàn mi ohun tán bá pè léèwọ̀ ohun tán bá pè kò dá ayé ẹ dákun kẹ́ yàgò fún ni ká má jẹ̀bi ọ́ ní ìgbẹ̀yìn ṣẹ́ẹ̀rì gbẹ̀yìn orí wájú ṣe bí o. Dọ́lápọ̀ ọba ayé jẹ́ ọbọ̀rún jẹ́ ọba ayé jẹ́ ọbọ̀nà jẹ́ ọbọ̀kọ̀ jẹ́ pàápàá níwọ tó wá bá mi nílé tó béèrè ìwọ̀ ìdílé wa tí mo fi inú fẹ́ dọ̀ ṣe àlàyé fún ẹ pé ẹnìkan kì í pagbọ́n ẹnìkan kì í jẹgbọ́n àgbọ̀dọ̀ fún un bọ̀ rí. Ìwọ wá sọ fún mi pé mo kàn sọ tèmi ni o lọ ṣe àṣemáṣe tí ẹ wá dúró náà. Níbo ni wọ́n ti gbọ́ pé ọmọ ìyá ọmọ bàbá ọjọ́ ńlá ṣẹ̀bọ̀ èèwọ̀ ni nílẹ̀ Yorùbá. Ṣé inú mi ni Dọ́lápọ̀ ti jáde àwọn ọmọ mi àwọn ọmọ mi. Ṣe sùúrù obìnrin yìí mo ń kìlọ̀ fún ẹ tó ṣé wàá yára ẹ wò wò báyìí ni àbí ní tó ṣẹlẹ̀ ní ojú àṣọ ìjáde yá. ẹ ní sùúrù náà ẹja nílé ẹ̀kọ́ náà mò ń lálà. ò lálà o. Àlápọ̀ o. Dọ́lápọ̀ ẹ̀yin méjèèjì ẹ wo ojú mi ẹ̀yin lọ̀rẹ́ mi níbi ṣe finú ara mi hàn yín tó ẹ jáde ẹ fún èmi àti bàbá yín gbọ́. Mọ́mí ìgbà tá a ṣàlàyé fún yín títí pé àmọ́ ẹni tó fún wa lóyún tẹ́ gbà wá gbọ́ nǹkan tó jẹ́ káwa náà dọ́gbọ́n sọ̀rọ̀ ara wa nìyẹn. ká gbà pé ọ̀rọ̀ ti rí báyìí nísòro ó ti rí báyìí ṣé lẹ́yìn gbogbo yẹn ṣé ẹ ṣáà tí ì ṣe nǹkan kan míì. àrà tó bá wùn lẹ lè fi nǹkan tí ń bẹ nínú igbá ìdá títí ọjọ́ méje àmọ́ tí ẹ bá tún wá wò nídàkejì tínú yín bá rọ̀ bóyá ẹ fẹ́ dáríjì ọmọkùnrin ọ̀hún nítorí pé yóò kú ni o àmọ́ tẹ́ ẹ bá fẹ́ dáríjì nǹkan tí ń bẹ nínú igbá yìí títí ọjọ́ mẹ́ta ẹ ó tù. Túbi ti báwo bàbá ẹ̀yin náà lè sọ wípé àrà tó bá wù wá òní ká fọmọkùnrin dá a dẹ̀ ti pinnu lọ́kàn wà nǹkan tá a fẹ́ fi ṣe àbójú ẹ̀yìn rárá. bẹ́ẹ̀ ni bàbá ẹ̀yin lẹ ní nǹkan tó wà nígbà a lè jù sọnù a lè fọgbá a lè ṣe é bó ṣe wà yín sí yín nǹkan tó bá wù wá la máa lọ fi ṣe kò no going back bàbá. ìwọ lọ gbọ́ mi yé àrà tó bá ti wù òun yẹn lọ fi dá èmi ti gbomi jẹ lójú yín nù ẹ gbọ́ àmọ́ ọmọkùnrin òun là á o. kó máa lọ. kò lè wọ o. mo fi kúlẹ̀ bí ọmọbìnrin méjèèjì ibi tó bá gbédè ìbò àṣírí ilé tiwa rẹ o. èmi ni mo máa mọ bí ṣe máa tọ nǹkan mi a máa fa aṣọ bọ́lé yìí o ìdílé kí ìdílé ló ní tiẹ̀ tiwa ti dé báyìí ẹ jọ nítorí Ọlọ́run màmí ẹ bá béèrè lọ́wọ́ àwọn ọmọ mi ẹ ṣàánú mi mo fi kúnlẹ̀ àbí àwọn ọbẹ̀ ibo làwọn gbá wa ẹ gbé gbá síta ẹ gbé gbá síta ìjà ṣàtúnṣe. bàbá kúrò lọ́dọ̀ bàbá tí bàbá ti sọ pé kò tó bẹ́ẹ̀ wù wá la lè fi gbájẹ ní ti fọ́gbà. ó fọ́gbà náà gan ayé ìtìtọ́ ó fọyán ká ayé ìtìtọ́ ṣé ìgbà yẹn dẹ̀ fọ́. obìnrin ṣe sùúrù solution wà ìwọ ẹ̀gbọ́n àbúrò ẹ ti fọgbá. ẹ bá ń bẹ kó gbégbá tiẹ̀ dá gbégbá ọwọ́ ẹ̀ sí. gbégbá tiẹ̀ dájẹ́. ó ti sọ pé sódò. yé. ayé ẹ máa ṣàfojú jọ ohun ìbàjẹ́ tí kò nínú ayé ohun àìjíwé nínú ohun àmúyàn ọkọ̀ tí ò ṣe gbọ́n sétí kò fi bì kan ayé mi àìgbọ́ kìlọ̀ ni yóò pọ̀ mọ́dẹ́ bó ṣàfojú jọ ayé ẹ máa ṣàfojú.
mọ̀ mi ò mọ̀. ń bèrè ẹbí kò ṣe máa ń pààyàn nìyẹn ikú ti dé ó ti dé náà ní kí ló fẹ́ ṣe sí. ikú Dọlápọ̀ ti dè ní kàyéfì adé. báwo wà ní gẹ̀ẹ́sì. wà. mo guess pé ọ̀rọ̀ Dọlápọ̀ lẹ́ ń sọ. in fact everybody ló ti mọ̀ nínú hostel yìí. ṣé pé gbogbo ẹ̀bọ̀ ló ti bọ́ nínú hostel yìí. àbí ọdún wọn ti gbọ́. má bínú o mo gbọ́ pọ́ ní Dọlápọ̀ owó bẹ́ẹ̀ ni. owó bẹ́ẹ̀ ni ṣé wò mọ̀ pa ìlàlà ló pa ni ẹni tá ìlàlà bá ti mú ó máa wú ni tó bá dẹ̀ ti wú báyìí tó bá ti bẹ́ ọ̀run rẹ̀ nìyẹn. àìlàlà bíi ti bá o Fẹ́mi ṣé lóòótọ́ òòdílé àwọn Dọlápọ̀ ló pa. ayé ẹ máa ṣàfojú yan ohun ìbàjẹ́ ti pọ̀ nínú ayé ohun àìjírí ti dohun àmúyangàn mọ̀ wí o ọ̀rọ̀ tí ò ṣe gbọ́n sétí kò fi bìkan ayé ni o.